Another banger, bang, bang, bang. Ẹ̀yin Nigeria how market. Ẹ̀yin bàbá ṣe tuntun ti gbọ́. Àwọn eruku ti fohùn ránṣẹ́. Vanguard go gbé. Ẹ̀yin Ondo, Kogi, àwọn terrorists, àwọn agbénipa, wọ́n làwọn ló kàn. Àwọn ló kàn ọ̀rọ̀ tó wà nílẹ̀ o. Àwọn ló kàn. Àwọn agbésùmọ̀mí wọ́n dìdí kọ ìwé àtẹ̀jíṣẹ́ ni wípé àwọn ti Kogi àti Ondo ọkọ àlejò àwọn ń bòbòbòbò. Wọ́n lọ́rọ̀ burúkú ni Lady K fi rẹ́rìn má rẹ́rìn nítorí àti sọ wípé tẹ́ bá ti gbọ́ gbégbégbé ẹ tètè bá wọn gbé kọ́ máa gbé sẹ́kù lẹ́nu wa rùn. Why I no go laugh? Laugh matter no be crime this time around. For this junction where we reach, laugh matter no be crime. I go laugh. Because every blessed day, now all Yoruba agitator, they come outside, they shout, Enyomo Yoruba Ejiemasun. Abi in a one time he say, Ondo no be Ile Yoruba again. Abi Kogi no be Ile Yoruba. That one to na Ile Hausa. Those places too na Ile Hausa. Na Iberia dey Iberia o. Nisi àwọn DSS wá blow alarm. Àwọn DSS wá máriwo tá pé ẹ gbà wá o. Wọ́n ti tẹ̀wé ránṣẹ́ wípé àwọn ń bọ̀ o. Na ti say DSS no get sense. They get sense. For them to shout, to let the whole country know what is coming up, is for them to protect their life too. Because you will not call them when it starts. And you will think they will respond. They will never respond to you. The DSS or Pata, I've already said it. That you people should go and prepare yourself and protect yourself. Because if this thing starts and you call them, before they will arrive, these people, they will not carry out their operation. They will not carry out their operation, do their operation, like Omoluabi, go their own way. Na him be say ẹni tó bá kàn òun ló mọ̀, na him ti bas. Now, àwọn DSS wá pariwo síta. Kéré o, onílé àlejò, ẹ̀yin Ondo, ẹ̀yin ti Kogi, ẹ tètè jí ẹ má sùn o. Àwọn àtìláwí, wọ́n dìdí, àwọn people ìláyàṣà. Ẹjọ́ tó rí ọ̀nà pẹ̀lú kan tá rí ẹ̀yin ọmọ kọ́lẹ̀ Oòduà. Ẹ sọ fún mi pé kì í ṣe àwọn people ìlú ní Nàìjíríà, àwọn lọ ní. Fún wọn láti ní ìgboyà. Tó jẹ́ wípé ọ̀sọ̀ọ̀sẹ̀ ló pe peace meeting. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n pe peace meeting. Tí àwọn people ilé lè ní ìgboyà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ peace meeting. Tí wọ́n tún wá gbé irú eléyìí síta wípé ẹ̀yin ará bí ẹ̀ ní wò tán lẹ́ni October 22 tí mo ṣayẹyẹ wípé ó pé 4 years tí mo bọ́ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ DSS wípé kí Fúlàní má pa wá mọ́. Ìníyẹn ni news yẹn wá bọ́ta tẹ́ bá gbọ́ ó dùn mọ́ mi o, ó dùn mọ́ mi yé, ó dùn mọ́ mi o. Kó tiẹ̀ kọ́kọ́ yabo àwọn DSS tó wà lẹ́kìtì káwọn pípì pa wọ́n lọ nípakúpa tó bá níta ló sọ bẹ́ẹ̀ ẹni òótọ́ di tó jẹ òun ló yó wọn. Kó wá lọ yabo àwọn DSS tó wà lọ́ṣù state náà kó rún wọn lọ kó jẹ wọn lọ. Àwọn àtìláwí yẹn ni mò ń sọ o. Òtútù ti dé. Kó tún jẹ àwọn yẹn náà lọ pèpèpèpè tó bá ní kí ló ṣẹlẹ̀ kọ́ ní tó jẹ lójú wọn nítorí mo wọ́n ti gbà tó wá sílé Chief Sunday Igboho 2021 àwọn DSS gbọ́ bí tọ́lọ́ ti kó àwọn ni wọ́n ní wọ́n kó àwọn ní Èkìtì wọ́n kó àwọn ní Ọ̀yọ́ wọ́n dẹ̀ kó àwọn ní Ọ̀ṣun state mẹ́ta ni wọ́n ti lọ kó DSS àti sójà wá sílé èèyàn kan ṣoṣo state mẹ́ta tó state mẹ́tẹ̀ẹ̀ta yẹn mi ní sọ pé torí mo jọmọ yóò tí state mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá wá gbàlejò táwọn àlejò yẹn wá yabo àwọn DSS yẹn tó wá mount wọn tó ṣò wọn ní ṣege wọn láì mú jẹ́ ní tó máa bọ́ta tó máa wá rẹ́yìn máa bọ́ta with my full chest máa wá ṣe lẹ́yà wọn kí Nigerian government kọ lẹ́tà against mi máa wá bí wọ́n pé ìṣe kì í ṣe àwọn DSS tó sọ èmi di aláàbò ara tí ìjọba Canada wá ṣe àánú mi tó tọ́jú mi tí mo gbádùn ṣé kì í ṣe àwọn lélẹ̀ ni
ṣé kìí ṣe wípé kí àwọn people yìí má bá pa àwọn èèyàn mọ́ la ṣe síjà fún self determination tí wọ́n sọ di crime tó fi wọ́n mi lẹ́wọ̀n 4 months èyí ló pé 4 years tí mo jáde lẹ́wọ̀n lọ́dọ̀ DSS èyí yẹn làwọn DSS wá pariwo síta pé ẹ̀yin tó Ondo Kogi ẹ lọ gbáradì o àwọn ará bíi láwọn ń bọ̀ ẹ má sùn ẹ jí. ká ní mo mọ ẹni tó lè fún àwọn people in signal ni màá láwọn DSS yẹn gangan ni kọ́ lọ mash wọn bọ̀ tí mi ní connection pẹ̀lú anybody Nigeria connection Jésù mọ́ ni tí wọ́n bá ti máa ní connection kì í ṣe bí tàwọn agbésùmọ̀ mi. àwọn DSS ó yẹ kó lọ mú wọn nítorí pé kí ni wọ́n dìde wọ́n jẹ́ iṣẹ́kíṣẹ́ láti kọjú ìjà sí olótìtọ́ tó ní kí wọn má jìyà mọ́ kí wọ́n má pa wọ́n nípakúpa so tó bá pa DSS àdókì ẹ ẹ̀yin ọmọ ìlú ní kẹ́ jí kẹ́ má sọ ẹ má jẹ́ kó pa yín o ẹ má jẹ́ kí agogo burúkú wàhálà ṣẹ́yìn sí bá ti gbọ́ pé àwọn pípì ti kọ̀wé inú mi á dẹ́ dùpọ̀ lọ́wọ́ ṣe bọ̀ tí bá ti gbọ́ pé wọ́n pààyàn inú mi máa ń bàjẹ́ torí àwọn tó pààyàn èèyàn ẹlẹ́mìí bíi tèmi ni wọ́n bíbélì sì sọ pé bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kóhùn kó wọ̀ bá bínú nù ẹ̀ mo ìní tí torí wípé apariwo ń gbà yẹn wọ́n dá wa lò kí wá fìyẹn ṣe ẹ gbọ́ kí wá fìyẹn ṣe mí ní ṣe bẹ́ẹ̀ I won't do that but tí bá gbọ́ wípé àwọn people yìí wọ́n mú governor president DSS ọlọ́pàá wọ́n mú wọn mọ́lẹ̀ I go laugh now ẹ bá mi gbójú ayọ̀ sókè jẹ́ ká kọ́kọ́ gbọ́ ohun tí Vanguard sọ Vanguard ni ò sí gbé ẹ tètè lọ máa sọ fún àwọn èèyàn kí wọ́n jí nísìnyìí àwọn DSS gan ti mọ̀ wípé tó wà nílẹ̀ Nàìjíríà ló bí ṣeréṣeré kì í ṣe nǹkan kékeré tẹ́ bá sọ̀rọ̀ nípa newspaper tó ń gbé propaganda ẹ má mú Vanguard mọ́ o ẹ má mú Vanguard mọ́ ẹ má mú The Nation mọ́ o Punch gan pàápàá gan ẹ rọra yọ díẹ̀ kúrò ní propaganda ẹ mú ìtókù ní confirmator òun lọ̀rọ̀ yìí ẹ mú ìtókù ní confirmator ẹ bá mi ṣí ètò ẹ bá mi gbé sókè àwọn tí wọ́n pe peace meeting pẹ̀lú tí gbogbo ayé ń rí àwọn màá lọ́tún ṣe kí ni lọ́kọ lẹ́tà yìí o sweet mi bàjẹ́ ó dùn mọ́ mi. Swap plan fresh attack in Ondo Kogi DSS. Boy Vanguard ṣe kọ́ ni máa ṣe kà fún yín o. Àwọn ní Department of State Service DSS yesterday raised the alarm over an immediate terrorist attacking on the same community in Ondo and Kogi states by the Islamic State of West Africa province. See more details below. Àwọn DSS pariwo kí ló fariwo kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn pípé ìjayé wọn náà ẹ jẹ́ kó ṣiṣẹ́ anyway tó bá ti fẹ́ attack let them attack now but I pray to God they should attack like governor house, president house, senate house, honorable house, chairman's house, Oba's house, DSS custody, police àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ because they are the ones that fail to protect the citizens of Nigeria. They are our leaders. They know the right thing and they refuse to do it. Since they refuse to do the right thing, so anything that happens to them, they should bear the consequences. They should be able to bear it. We cannot continue like this, and these people will be buying innocent people every blessed day. And the Oba, the senator, the governor, the DSS, and so on, will open their eyes, do nothing. We cannot open our eyes, and these people will continue to buy us. So why are you people shouting? Now look at the kilemati so you boy kilemati so you buy Tọ́ba sọ pé special guest kí ni nílò ọba yẹn lọ àlejò pàtàkì ẹ wo bí wọ́n ṣe welcome àwọn agbésùmọ̀mí tó gbàlejò wọn gíbí special guest ní location 9 ẹ gbójú ayọ̀ sókè kẹwọ́ fídíò lórí all in the name of pé wọ́n call for peace wọ́n call for peace wọ́n call for peace wọ́n call for peace peace wá padà di pieces
ẹ gbọ́dọ̀ sókè ẹ wo tẹ́ wò yìí. ẹ wo canopy tí wọ́n fi gba bandits lálejò canopy ṣe ẹ wo àwọn weapons burúkú tó gbé dání ẹ máa tún rí sójà uniform lọ́wọ́ àwọn people yìí ẹ wò wọ́n dẹ̀ lè ṣí wọlé báyìí sínú Nàìjíríà wọn ò dẹ̀ bọ́ọ̀bù wọn pa síbẹ̀ mo jẹ́rìí bàbá Ọbásanjọ́ wọn ò ní lọ mo jẹ́rìí ẹkùn ẹbọra owó o máa ní kó bọ́ọ̀bù wọn dànù ní àwọn tí wọ́n ṣe tó yẹ pàápàá gan bàbá Ọbásanjọ́ ò take it easy pẹ̀lú wọn ká má wá sáwọn ilé àwọn ilé tó ń bàlú jẹ́ tó ń ní ìlú lára tó ń da ayé láàmú wọ́n máa ní kó bọ́ọ̀bù wọn lé but kí ni wọ́n ṣe rí sí wọ́n gbàlejò wọn wọ́n wẹ́kọ̀mù wọn ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó nínú country kan kìdẹ́ ṣe gbogbo wọn lélẹ̀ ẹ wá sọ fún mi pé wọn ò tí gbà ìlú yẹn ẹ wá sọ fún mi pé àwọn tẹ́ ń wò nínú àwòrán wọn ò tí gbàlú àwọn DSS wá ń polówó pé wọ́n fẹ́ àtáàkì wọ́n fẹ́ ṣe kinní kan nígbà tí wọ́n àtáàkì nǹkan Ondo community kinní kan ẹ jẹ́ kó àtáàkì ẹ jẹ́ kó ṣe iṣẹ́ tó máa ṣe lọ but kó má pa àwọn innocent people kó lọ face àwọn tó fi àyè gbà wọ́n nílùú ẹ wá ayé lóde ẹ wò wọn. ẹ wo fìlà sójà ẹ wo sójà uniform ibo ló ti rẹ́ǹtì tẹ́ǹtì tó fi gbàlejò wọn ṣebí owó tó fi rẹ́ǹtì tẹ́ǹtì sí wọ́n á tún ṣí owó yẹn sínú bọ́jẹ̀tì owó Nàìjíríà owó tí wọn ò fi ṣàánú fún èmi àti yín ẹni bá ní má fi Nigerian government géègù lùkúlùkù ló máa bá mi ojú onítàn jẹ owó tí wọn ò lè fi ṣe àánú fún èmi àti yín tí ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn ìlú òfararọ wọn lè tún múnú owó àpò Nàìjíríà káwọn Nàìjíríà politicians tún lọ fi gba tent gba chair fi gba àlejò àwọn agbésùmí àwọn anìkan máa sọ wípé wọ́n bọ̀ ọmọ gẹ́ẹ̀tì gbogbo yín one by one ni ẹ gbà bẹ́ẹ̀ àwa wí tán wọ́n lọ pa àwọn èèyàn wọ́n àtàkì Ondo wọ́n àtàkì kí ló lóhùn jẹ́ Kogi wọ́n àtàkì gbá wọ́n àtàkì àwọn wọ́n ṣe ní attack ẹ̀yin lè fàyè gbà wọ́n náà ẹ̀yin lè jẹ́ pé kókó nígbà wọn nílé wípé yes nǹkan tó ń ṣe ó dùn mọ́ yín nínú wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa ṣe kinní yẹn lọ ni because tí ò bá dùn mọ́ yín nínú wá ìtẹ́ gbàlejò wọn wá ìtẹ́ kọ́ píìsì fún wọn kí ló dé tẹ̀ fi wèrè wó wèrè kí ló dé tẹ̀ fi wèrè pọ̀ tẹ̀ fún wọn kí ló dé tẹ̀ jẹ́ kẹ́rú mọ́ rẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ́ rẹ̀ ní wọ̀fà kí ló dé tí ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀daràn ni àwọn nílùú Nàìjíríà yẹn kí ló dé tẹ̀ treat wọn ní treat ọmọlé tẹ̀ wá treat ọmọ onílé ní treat ẹranko Nigerian government ń treat ọmọlé ní treat ẹranko wọ́n dẹ̀ ń treat agbésùmọ̀mí ní treat èèyàn àwọn DSS wá pariwo fresh attack àbórí yín burú ni ẹ̀yin DSS ìgbà tó wá jẹ́ fresh attack what is the next thing for you people to do don't you know your duty what are you there for oh you are there to arrest innocent people you are there to protect the terrorists because I can remember there is a lot of video on Google where you people you follow the what is the name of this state the governor of that state you follow him to bandits quarter now you follow a whole Nigerian politicians you followed him to bandits quarters inside the forest and àwọn people what ti wo gbogbo ẹ̀yin tẹ́ pé láyé ní Nigeria military pé you people have nothing you don't have enough weapon to fight them pangolo ló kó lẹ́yìn lọ́wọ́ they were just wasting your life. Their godfather is protecting them. He's supplying them a good, nice weapon, strong weapon. But look at you, Nigerian force. They gbé pangolo. Àlòkù Israel they kó lé gbogbo yín lọ́wọ́.
àwọn abandoned weapons tí Israel ò nídìí mọ́, àwọn abandoned weapons tó ṣe tí ò gbádùn, tí ò wúlò, tí ò lè ṣiṣẹ́ ogun. That is what they offer you people. That is what they offer you people. That is why the bandits, they have power over that country. They have full confidence that yes, nothing will happen. No matter what, nǹkan tí wọ́n bá ṣe àṣegbé ni. Ẹ̀yin ọmọ Yorùbá tata, ṣé ti ráyé lóde. Fresh attack. Fresh attack. DSS wọ́n pariwo pé fresh attack ní Kogi ní Kano. No be juju be that. Ṣó yẹ kí ó tọ́ sí wọn lẹ́nu láti gbé síta. Wípé fresh attack o, àwọn show up. Ẹ ti ya wèrè DSS. Somebody ta ló sọ bẹ́ẹ̀ ní Lady K ni. Ẹ sọ fún wọn pé pàdé yín ló sọ bẹ́ẹ̀ pé ti ya wèrè, orí yín ti burú bí egun ti lé wèrè. Ọlọ́run ti kọ̀ yín, ayé gan ti àlákà yín. Ayé àlákà yín. Láàárín èmi àti gbogbo ẹ̀yin tẹ́ wò mí, ẹ jẹ́ bá mi kọ sí comment section. Nǹkan tó ń ṣe ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ nígbà ayé Ọbásanjọ́? Ṣé Ọbásanjọ́ lè pẹ̀rú pàdé àlàáfíà báyìí? Kó dé pé pàdé àlàáfíà tó káwọn bíbí dẹ̀ tún máa lọ pàwọ́ èèyàn. Kó dé máa lọ pàwọ́ èèyàn. Àwa ní kó free Sunday Igboho. Bàbá Tinubu wà lórí àwọn burú bí egun ti léwèrè. A ní kó free ọmọ Adéyẹmọ. Wọ́n lórí burúkú lẹ́gí mọ́ wọn. A ní kó free Nnamdi Kanu. Wọ́n làwọn ti ya wèrè mọ́ tilẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ṣekú pa, àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n fìyà jẹ. Àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n sọ sínú ìgbèkùn. Àti gbọ́ tó ti ń ṣẹlẹ̀ sáwọn ọmọ mẹ̀kúnnù, ọmọ olówó mélòó lẹ gbọ́ pé ṣẹlẹ̀ sí. Nígbà tó kidnap àwọn ọmọ ṣọ́ọ̀ṣì bàbá Adébóyè àti bàbá Deeper Life yìí, Kúmúyì. Kíákíá ló gbé 50 million sílẹ̀. Ẹ wo fídíò ọmọbìnrin kan tí mo fi ṣe program lánàá wà lórí YouTube mi. Ọmọbìnrin yẹn sunkún, ó rawọ́ ẹ̀bẹ̀, wọ́n dẹ̀ gbéwé ìbọn burúkú, wọ́n gbé sí lọ́rùn báyìí. Ìgbóyà kó máa sọ̀rọ̀ wípé tó bá máa fi dìwò yí aago 5 ọ̀la àwọn máa pa tí wọ́n bá gbówó yẹn wá. Ó ti dẹ̀bẹ̀ ló tẹ́tí gbọ́ wípé ìgbà tó kidnap àwọn ọmọ church bàbá Adébóyè o, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbé sórí social media pé wọ́n kidnap wọ́n wọ́wọ́ o. Kí ló dé? Ṣé mẹ̀kúnnù lọ ní kíyà máa jẹ́ Nàìjíríà ni? Kí ni ẹ̀ṣẹ̀ mẹ̀kúnnù tí ogun yìí fi wá pọ̀ tó tó báyìí? Kí ni ẹ̀ṣẹ̀ mẹ̀kúnnù tí wàhálà yìí fi pọ̀ tó tó báyìí? Ọmọ Yorùbá tàtà, irú ayé wo la wá nínú Nàìjíríà? Kí la fi ṣorí? Kí lọ́bọ̀ fi ṣorí tí náà kí ò ṣe? Láti ìgbà yìí gbogbo wá dẹ̀ rojú àdé sọ̀rọ̀. Àárí àyípadà rere, ṣèbí wọ́n ní tí apá ò bá ṣe é ṣán, èèyàn á sì ká sórí. Wọ́n lọ́ṣà tí ò bá gbèyàn kó ṣèyàn bó bá ṣe báyàn. Àwọn pípù yóò gbé wá. Ojoojúmọ́ ló fi sọ wá sínú ìgbèkùn. Ojoojúmọ́ ló fi sọ wá sínú wàhálà yìí lo bandit nílùú Nàìjíríà. Ojoojúmọ́ ni wọ́n fi mú pásì wá sílẹ̀. Àtọ́bà àti ìgboyè kò sí tourist go. Àwọn mẹ̀kúnnù là ń sunkún, là ń kéyà láyà Latif. Ṣẹ̀rí ẹ̀kọ́ ẹyọkọ́yẹ, ó ti kọ́kọ́ disqualify Nigeria for them to call a peace meeting. Pẹ̀lú àwọn agbésùmọ̀mí, ó ti disqualify Nigeria. Ó ti bà credibility Nigeria jẹ́ fún wọn ní gbogbo Africa. Ojú wa ló ṣe wo Burkina Faso. Ojú wa ló ṣe wo Mali. Bá ṣe o. Mali tó jẹ́ pé bẹ́ẹ̀ lọ sí wá. Ìjọba Mali ó pa wọ́n lọ ní ìpakúpa. Ó gbé sórí social media. Ní ìjọ kan ṣoṣo ẹ̀mọye bandit tí ìjọba Mali parí. But look at Nigeria. Ẹ wá sọ fún mi wípé wọ́n ti discredit Nigeria. Wọ́n ti discredit Nigeria, kò sí kankan mọ́ ní Nigeria. Nigeria ti fail. Nigeria ti di useless country ní gbogbo àgbáyé. For them to call a peace meeting. Pẹ̀lú àwọn tó dá ayé láàbò tó ní ìlú lára tó pa àwọn èèyàn nípakúpa. They call a peace meeting yóò ṣèso rere. Ó tún ṣèso ikú òjijì ni. Àwọn people tún ṣe attack wọ́n tún pa àwọn èèyàn lọ. Dẹ̀ rí nǹkan kan ṣe fún wọn. Nigeria bandits ló di celebrity. Ẹ lọ sórí social media. They didn't cover their face. They walk freely. They do whatever they like. They do video, do poster, ya photo, share anything. Grant interview with full chest. Say, nothing go happen. And nothing happen to. Bó ti tàwọn ẹbí àwọn bàbá oníbàbá tí ó ti bọ́ lọ́wọ́ àwọn people yìí kẹ́tẹ̀ fi deal pẹ̀lú wọn. Àwọn people yìí pẹ̀lú nǹkan tó sọ wípé ìjọba Nàìjíríà fail now.
àwọn tó ń ba ẹ̀yin fún aráyé ní orúkọ jẹ́ tó jẹ́ pé nítorí ìtàwọn people yìí ni wọ́n ṣe ń pe àwọn Nigerian government ní failed leaders ni wọ́n ṣe ń pè wọ́n ní failed leaders. Ṣé kò yẹ kẹ́ wá nǹkan ṣe sí ni? Kéèyàn dẹ̀ rí ikú tó ń pa báyìí kó dẹ̀ tún máa hèlì ẹ̀ kó máa praise ẹ̀ kó máa jẹ́ kó máa pé what ṣé kí ni ẹ fún ọlọ́jọ́ mo ní ẹ̀yin pé lórí kúkú ní gbogbo yìí yẹn ẹ̀rí pa ṣíwèrè lẹ́yìn ìjọba Nàìjíríà ẹ̀sùn orílẹ̀-èdè Nàìjíríà di ìlú ìbànújẹ́ fún àwọn tó ní làákàyè kì í ṣe fún àwọn tọpọlọ wọn ti kú kì í ṣe fún àwọn ṣíwèrè ènìyàn fún àwọn tó ní àròjinlẹ̀ tó ní làákàyè wọ́n ní fi ọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kí mo rí èèyàn tó jẹ́ fi ìlú ẹ̀wọ̀n mi sọ bí ìlú ẹ̀ ṣe jẹ́ kí mo rí èèyàn tí wọ́n fún ara ẹ̀ jẹ́ ẹ lọ wo gbogbo àwọn Nigerians tó bá lọ sẹ́ni country even in Africa country ẹ lọ wo bó ṣe máa ń challenge wọn lẹ́nu entry tó bá fẹ́ wọlé báyìí níbi tó máa ti wọlé báyìí ó máa challenge wọn ni ó máa challenge wọn máa scan wọn máa yẹ gbogbo ara wọn wò nítorí wọ́n mọ̀ pé ìlú àwọn agbésùmọ̀mí ni wọ́n ti ń bọ̀ ibẹ̀ ni wọ́n ti ń bọ̀ Canada tí mo wà yìí wọ́n declare APC and PDP party as a terrorist organization. What is the cause? How come tó fi dà bẹ́ẹ̀? It's because wọ́n wo news wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bí mo ṣe wà ní access to so many news in Nigeria. Ìjọ tí mo ti change location mi síbẹ̀ tí mo dẹ̀ ti introduce ẹni tí mo jẹ́ báyìí ló ti ní wípé mi ò kí rí gbogbo àwọn news burúkú tó lè kó mi láyà sókè. Mi ò rí lórí fóònù mi mọ bó ṣe ṣe. Kí n máa switch from one Facebook to another. Mi ò ní rí àwọn nǹkan bí wọ́n ti yẹ pé máa ń ṣe pàwọn èèyàn pé ẹjọ́ wọ́n ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ anyway tẹ́ bá ti rí fídíò yẹn àbí tẹ́ bá ti rí picture yẹn ẹ bá mi screenshot ẹ kẹ́ send ẹ sí mi ò ní access sí àti wò nítorí pé kí ni wọn ò fẹ́ kínú èèyàn bàjẹ́ ìjọba ìlú Canada kò fẹ́ kínú ọmọ ìlú kankan kó bàjẹ́ ṣùgbọ́n Nàìjíríà government àwọn fẹ́ pa ọmọ ìlú tí wọ́n ní ikú ọmọ ìlú ló fi ṣọlá ló fi ṣayọ̀ the only thing they care for is their own political admission that is what they care for. Yàtọ̀ sí yẹn ó ti tán ó tó jẹ́ wọ́n lógún nìyẹn ọmọ Yorùbá wake up nísìn àwọn DSS lè pariwo pé fresh attack are you people stupid or what and you have the guts the voluntary to come outside and face the whole world pé fresh attack o Ondo Ekiti Ondo and Kogi fresh attack. Ẹ̀rù òde báyìí àyà yóò já ṣó ṣe yẹ kẹsẹ̀ lè máa sọ fún gbogbo ayé pé àwọn kan wà tó ń jẹ́ terrorist nílùú yẹn ṣá ìbéèrè tí ò fàjà o DSS ṣó yẹ kẹ ní goat láti máa sọ fáwọn èèyàn pé àwọn kan wà o wọ́n jẹ́ apààyàn àwọn kan pààyàn nílùú yìí o àlọ́ attack àwọn kan àbáwọn kan lọ́wọ́ attack ibì kan wọ́n dẹ̀ waste life àwọn èèyàn ṣó tọ́ sí yín lẹ́nu kí láǹfààní orógbó yín kí láǹfààní yín àtẹ̀yìn àti ìjọba Nàìjíríà ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jí ẹ má sùn Yorùbá nation no going back ẹ wá ra ohun tí mò ń tà ẹja okù edé okù bó ti yẹ kó ti fẹ́ tọ́ bọ̀ tó ṣìkù ṣé mo gbẹ́ja wá síbí bàbá yìí oh no ìgbẹ́ja wá ẹja wà ní store náà òun ní edé lélẹ̀ edé ńláńlá òun lélẹ̀ edé wẹ́wẹ́wẹ́ wà bọ́tẹ́ lè ńláńlá òun lélẹ̀ edé ńláńlá lélẹ̀ bákan náà yìí tẹ́ bá fẹ́ ra yẹ́lò gàrí ó wà ẹ̀yin tẹ́ fẹ́ ra ẹ̀gúsí lílọ̀ ó wà ọ̀gbọ̀nọ̀ lílọ̀ ó wà ẹ̀yin tẹ́ fẹ́ ra edé wẹ́wẹ́ ó wà ẹ̀yin tẹ́ fẹ́ ra ẹja gbígbẹ ẹja yẹn dùn tẹ́ bá gbọ́ pé ó dùn ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ó dùn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹja gbígbẹ ó wà ẹ̀yin náà pè mí lẹ́yìn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra African wears ẹ pè Lady K Ìfẹ́ Olúwa aṣọ àti tọkùnrin àti tóbìnrin ó wà available ẹ̀yin tẹ́ fẹ́ ra wig àwọn fẹ́fẹ́ wig gbogbo ẹ̀ ló wà available beautiful wigs ó wà available bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual items ẹ wo bíbá yẹn dira mo rí fídíò kan ní orí Facebook ní èní ṣé ni mo rí I think it's today máa yẹ ìlú òyìnbó ló wà o eléyìí dira ogun lọ sí ìlú òyìnbó ni àwọn ọlọ́pàá ìlú òyìnbó mi mọ̀ pé wàá mọ kọ́ńtì tó jẹ́ ọlọ́lọ́mọ tó dà wọ́n pọ̀ ó lù wọ́n fẹ́ pa wọ́n dẹ̀ rọ̀bọ̀ fún wọ́n dẹ̀ yìn mi rí irú fídíò yẹn rí ẹ̀rọ bí afíìmù lọ ṣe ni wọ́n dẹ̀ yìn tí eruku dẹ̀ jáde lára àbọ̀ yẹn báyìí torí ó farabalẹ̀ ó lu àwọn ọlọ́pàá méjèèjì yẹn wọ́n wá ń rọ ìbọn fún wàhálà ìbọn wọlé ìgbà tó yá ọlọ́pàá ń sá sẹ́yìn ó wá súnmọ́
ó súnmọ́ bẹ́ẹ̀ ni tó wà lẹ́yìn rọ̀bọ̀ fún lẹ́yìn kò sí ẹ̀ ṣe kò mí kàn bẹ́ẹ̀ ló súnmọ́ yẹn tó ó súnmọ́ yẹn títí bí ẹ̀ ṣe ń fẹ̀yìn reverse lọ ìyẹn ṣubú ó kó ẹ̀ṣẹ̀ fún mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá fèsì tó tún rọ̀bọ̀ fún lẹ́yìn mi gẹ́gẹ́ àfi bíi pé mo wo fíìmù ẹ dira ẹ̀yin náà ẹ dira kí ọfà òkùnkùn kó má báyìí àwọn ọfà àìfojúrí kó má báyìí ẹ lo iṣẹ́ ẹ dira yín ẹ sọ́ra yín dọkùnrin ẹ sọ́ra yín di àpáta pààrà tí ò ṣe mú fóṣù àti àjẹ́ ẹ sọ́ra yín di àpáta tó gbásíkì tó mú yes so gba ìtẹ́ bá ní the spiritual items ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show the baby of Oduduwa audition any kind of spiritual products tẹ́ bá fẹ́ any iṣẹ́ àjò tẹ́ bá fẹ́ ó wà available bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bá ní testimony ayọ̀ tẹ́ bá rí agbára ọ̀nà tó bá dẹ̀ jẹ́ títà lákàlà ni ẹ̀yìn tẹ́ bá máa ń là lákàlà abẹ́ máa forí kó owó aláǹtakò àbáwọn kan burúkú lẹ́yìn kan máa come across àwọn kan tẹ́ lè lò láti fi stop ẹ̀ ó wà available bákan náà gbogbo èyí tẹ́ bá fẹ́ ra oyin original ó wà èyí tẹ́ bá fẹ́ ra lọ́fíńdà lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ pátápátá láìkù kan ló wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa the baby of Oduduwa nation ẹ má wá gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́sì bá mi tan notification bell yín ẹ bá tan notification bell kẹ́lẹ̀ bá mi share ètò ẹ bá mi share ẹ bá mi pín wọ gbogbo ayé ojú òní tí wà ó adé ilẹ̀ lérí wa ní ayọ̀ àtàlàáfíà ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin mọ́mì mi 4 years rèé o tí mo jáde ní ọ̀dọ̀ àwọn olórí burúkú DSS o èyí tẹ́ bá fẹ́ fún mi ní gift tẹ́ fẹ́ fún mi ní nǹkan pé Lady K mo bẹ́ẹ̀ yọ̀ okú oríire ẹjọ́ tó rẹ́ lọ mo wà available o kò sí iye tó kéré gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ó possible ká jẹ́ pé owó tó a bá rí tó bá jọjú a fi empower àwọn àkàndá gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa mi ní kankan tí mo fẹ́ náwó yín fi ṣe tó ẹ bá ti sọ fún mi pé owó àfún ẹ fún nǹkan báyìí ni òun náà ni máa fi ṣe èyí tẹ́ bá fún mi ni mo ní nǹkan tí mo fẹ́ fi ṣe tí máa ṣe kíni tí máa fi jẹun tó dá sínú mi ebi ò dẹ̀ nípa ẹ̀yẹ náà so èmi ò ná oògùn olóògùn mọ́ ti tèmi so bó ṣe jẹ́ nìyẹn ṣé gan ni mo dúpẹ́ Oduduwa nation no going back bákan náà product ilé shell tí yẹn national bank ẹ pakuru mọ́kẹ́dó dáadáa dídólóbò gbogbo ẹ̀yọ́ ní 1 minute ẹsẹ̀ jẹ́ kí lọ mú wá ẹ náà wo bí mo ṣe dìgbà àpò ìlúwọ́ o òtútù ní o ẹ jẹ́ lọ mú wá kẹrin. ẹ gbádùn ayé yín ẹsẹ̀ kọlẹ̀ bá dànù ẹsẹ̀ kọlẹ̀ ẹsẹ̀ dò mẹ́tẹ̀ẹ̀ta tó wà available lélẹ̀ máa kó sọ́dọ̀ mi ń bí bàmá lè máa rí fi display máa kó wá sí bíbá òun ni mẹ́tẹ̀ẹ̀ta tó wà available for now òun lélẹ̀ ti diabetes ti manpower àti ti high blood pressure gbogbo ẹ̀yin tó jẹ́ wípé àsìkò tútù báyìí ó máa ń wù yín kẹ́ ṣe ọmọ kẹ́ dóbò dáadáa kẹ́ gbádùn ara yín but body ò jẹ́ ẹ má dára yín láàmú ẹ fọkànbalẹ̀ ẹ trust me tí bá sọ fún yín wípé ẹ relax ẹ máa dóbò kọjá bẹ ṣe expect ṣẹ́rí abẹ́ tó tutù yẹn ẹ gbó agbóná ṣẹ́rí abẹ́ tó rìn yẹn ẹ gbó agbẹ ohun ní tẹ nílò ní Ọlọ́run alààyè ń gbọ́ ẹ kọ́ ra gbẹlúra kẹwàá wo dán ẹ bá ń gbọ́ idán gangan idán tó gbáàsì idán tó mú yes idán tó lè kú òun ni confam ni mo sọ fún yín gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tẹ́ bá ti ṣe ẹ̀kọ́ báyìí that is the end for that day èmi sọ fún yín pé kò ṣe end fún that day ẹ wọ bí túmọ̀ ẹ ṣọ́ra ẹ tún padà sí kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yín ẹ tún bẹ̀rẹ̀ iṣẹ́ yín ẹ lọ ẹ máa rún bọ̀ ẹ bá ṣe gbẹlura sí ni tẹ́ bá dẹ̀ wá gbẹlura pọ̀ tó jẹ́ normal náà lẹ ṣe ẹ sì lọ ẹ̀mẹ́ta kò dẹ̀ ṣe sáré dálẹ̀ ẹ máa last long ó máa jẹ́ kẹ́ lè last long kí nǹkan yín ọmọkùnrin yín kó dìde dáadáa kó le dáadáa ó máa jẹ́ kó le dáadáa kó pẹ́ kì í ṣe tó máa sáré le tó máa padà sílẹ̀ no ti high blood pressure lélẹ̀ ti diabetes lélẹ̀ ṣẹ́rẹ́ ni ti diabetes bá ti pẹ́ ní ara ẹ̀ 2 pack ló máa lò ṣẹ́rí diabetes tẹ́ ń wò yẹn kan tó ní agbára ní àìsàn tó lágbára ni mo dẹ̀ gbàdúrà gbogbo ẹ̀yin tí diabetes bá ṣe Ọlọ́run adáwọlé yẹn lọ ṣẹ́rí diabetes ó dẹ̀ tún jẹ́ oògùn kan tó àìsàn kan tó máa ń já oògùn that is why tó bá yẹ pé ó ti pẹ́ gan lára yín
tẹ́ tí ń bá tú pẹ̀lú ẹ̀ ẹ ra méjì kẹ́ lò kẹ́ tó lò tán ẹ máa rí iṣẹ́. Ó tún wá nìkan tí màá sọ fún yín tẹ́ máa gẹ́ẹ̀tì sí tẹ́ máa mú sí. So bó ṣe jẹ́ nìyẹn. Tó bá yẹ pé kò tí pẹ́ lára ẹ ṣẹ̀ṣẹ̀ detect ẹ̀ ni ẹyọ kan ti tó 1 pack ti tó 1 pack is okay. Bó ṣe jẹ́ nìyẹn. Confirm ajẹ́bidán. So yẹ kó sórí table mi. So a máa fi lè polówó ń bíbà àní máa dìde lọ dìde bọ̀ lójú kámẹ́rà. Confirm àsìkò tútù la wà yìí o ẹ wá ra manpower kẹ́dóbò gan gbogbo baby I'm feeling cold ẹ gbá baby mu ẹ gbó baby gbùdùgbùdùgbùdù kí baby sweat wá kí baby máa bẹ̀rẹ̀ pa kí ló dé ẹ tán yìí tà ní ẹ bá ń tán yìí sí bó ṣe rí nìyẹn. Àsìkò tá a dẹ̀ wá yìí òjò rọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ máa gbádùn ara yín dáadáa bó ṣe jẹ́ nìyẹn. Ẹ subscribe sí YouTube channel mi, turn notification ẹ bá mi share ire o.